Gbajúgbajà òṣèrébìnrin nì Bùkúnmi Olúwaṣínà ó mà ti ju bọ́ǹbù ọ̀rọ̀ kalẹ̀, èyí tí àwọn èèyàn tí wọ́n sì ń jẹ́rìí sí, pàápàá àwọn òṣèré tíátà ẹgbẹ́ wípé òdodo ọ̀rọ̀ lọmọbìnrin náà sọ àti pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, pẹ̀lú bó ṣe tú àṣírí ńlá wípé kò sí ìfẹ́, ìṣọ̀kan àti ìfẹ́nifúnre láàrin àwọn gbajúmọ̀ òṣèré tíátà ní ilẹ̀ Yorùbá, tó sì ní èyí kò rí bẹ́ẹ̀ láàrin àwọn akẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ ọkùnrin lórílẹ̀‐èdè yìí. Ẹ rántí wípé ó ti pẹ́ tí wọ́n ti máa ń sọ ọ̀rọ̀ náà wípé láàrin àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá, ìkùnsínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìjẹrẹni lẹ́sẹ̀ àti ọ̀tẹ̀ ó pọ̀ láàrin wọn, tí wọ́n sì ní àfojúfẹ́ni máfọkànfẹ́ni ló pọ̀ láàrin wọn, nítorí pé bàbá rí wọn tá ń bára wọn fẹ̀yìn, tá ń bára wọn rẹ́rìn-ín, pàápàá lóde àríyá ara wọn lọ́tọ̀ ní tí ó ń kálukú wọn tó ń ṣe tàbí sọ lẹ́yìn, tó sì jẹ́ pé eléyìí iná ló ń fa ìdàgbàsókè iṣẹ́ tíátà ilẹ̀ Yorùbá ló ń fà á sẹ́yìn. Ṣùgbọ́n látìgbà tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń sọ, kò tíì sí gbajúmọ̀ òṣèré tíátà kan tó là á mọ́lẹ̀ dáadáa rí, àfi èyí tí Bùkúnmi Olúwaṣínà tó ṣe nínú ọ̀sẹ̀ tí a wà yìí. Nínú ọ̀rọ̀ tí Bùkúnmi Olúwaṣínà tó lọ gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀, ìní ọmọbìnrin náà ló mà ti jẹ́ kó di mímọ̀ o wípé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin táwọn ń ṣe tíátà ó ló mà bú àyà kọjá sísọ. Ó ní eléyìí ìní ó sì ń fa àwọn sẹ́yìn tí kò jẹ́ kó sí ìdàgbàsókè gidi láàrin àwọn òṣèré tíátà. Ó ní àárín àwọn obìnrin àṣírí táwọn èèyàn kò mọ̀, ó ní wípé bí obìnrin kan bá fẹ́ kí obìnrin ẹgbẹ́ ẹ̀ lásán tàbí fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fẹ́ kan sára sí i, ó ní ogun ni ó kọ́kọ́ dé bẹ́ẹ̀ ni náà, nítorí pé ó bá kọ́ tiẹ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀, níṣẹ́ làwọn kan yóò pè pé ṣé o mọ̀ pé ẹni tó ṣe máa bí ẹnìkan nínú ni, ẹni tó kí tó dúpẹ́ tó gbóríyìn fún yìí ọ̀tẹ̀ ni lágbájá báyìí ni, àti pé lágbájá báyìí rò pé òun ló yẹ kó kọ ọ̀rọ̀ tàbí gbé àwòrán ẹ̀ síta kó kan sára sí kó tó kan ẹni báyìí. Ó ní gbogbo eléyìí ni ló máa ń ṣẹlẹ̀ láàrin ara wọn, táwọn máa ń dúwọ́ ara wọn, táwọn kì í sì fẹ́ nǹkan rere tàbí nǹkan dáadáa fúnra wọn, àfi káwọn máa bára wọn fẹ̀yìn lójú ayé, kó sì di ẹ̀yìn káwọn lọ máa ṣe nǹkan míì. Bùkúnmi Olúwaṣínà wá jẹ́ kó di mọ̀ pé eléyìí kò sí bí láàrin àwọn ọkùnrin o. Ó ní kódà ìṣọwọ́ táwọn òṣèré tíátà ọkùnrin tá fi ń ṣe láàrin ara wọn, ó ló ya òun lẹ́nu, ó máa ń wù ú lórí. Òun sì ń wò pé ọjọ́ wo la àwọn táwọn jẹ́ obìnrin náà làwọn yóò ṣe àwòkọ́ṣe lé ìtìrú nǹkan bẹ́ẹ̀ yóò máa lọ láàrin àwọn. Ó ní bí àwọn òṣèré ọkùnrin bí wọn bá síbẹ̀ lójú ara wọn, ó ní ìṣọwọ́ tó fi ń yin ara wọn tí wọ́n sì ń gbóríyìn fúnra wọn, ní kò sí ọkùnrin kan táwa máa jowú pé kí ló dé tó yin lágbájá, kí ló dé tó gbàwòrán lágbájá tó lọ kí tó kọ́ kí èmi. Ó lé léyìí ò mà sí láàrin wọn. Ó ní ilé ń jẹ́ kí àárín wọn kó máa lọ sókè. Ó ló sì ń jẹ́ kó máa jowú pé kí ló dé tóun ò sí ní irú àwùjọ irú àwọn eléyìí. Ṣùgbọ́n ó wá gbàdúrà pé òun gbàdúrà káwọn òṣèrébìnrin ẹgbẹ́ òun náà káwọn náà lè máa hùwà bí àwọn ọkùnrin, kan kóra wọn mọ́ra, kan sì má máa ṣe àtakò àti ìgbégidínà ara wọn láàrin ara wọn. Gbàrà tí Bùkúnmi Olúwaṣínà tó sọ̀rọ̀ yìí, ńlọ́pọ̀ èèyàn náà ti jẹ́rìí sí wípé bẹ́ẹ̀ lórí lóòótọ́ bó ṣe ń ṣẹlẹ̀ lágbo tíátà pàápàá láàrin àwọn obìnrin ni. Kódà a rí àwọn obìnrin tíátà táwọn náà jẹ́rìí sí pé òdodo ọ̀rọ̀ ló sọ, kò parọ́, tí wọ́n sì ní àwọn gbàdúrà pé báwọn ọkùnrin bá ṣe ní àgbọ́yé èyí tó lóyìnbó ń pè ní understanding láàrin ara wọn, Olúwa Ọba yóò jẹ́ kí àwọn táwọn náà jẹ́ obìnrin káwọn náà lè nírú àgbọ́yé bẹ́ẹ̀ láàrin ara wọn.